ọdún egúngún làwọn ṣe mọ̀ṣẹ̀bà lọ́kùnrin gbogbo olóyè gbogbo orí adé pátápátá o. ọdún ọlọ́lá làwọn ṣe ọdún egúngún ní tiwa ìgbà fún àwọn ìyá mi tó wà ní ìkàlẹ̀ àwọn bàbá mi. ọdún egúngún làwọn ṣe ọdún egúngún làwọn ṣe ìwé ìgbà ẹ̀kọ́ mi ìwé ìyàwó mi ọdún egúngún làwọn ṣe. wípé àní Yorùbá ló láṣà. Wọ́n ní kí a tẹ́bí sí ìkéde tí a sanwó fún lílẹ̀ ìkéde náà Ekoko food court níbi táyà ó ti di àmàlà ọkà tí wọ́n rò ní gbígbóná fẹ́lifẹ́li pẹ̀lú gbẹ̀gìrì àbábùlà bọ́ọ̀ lè ṣe fẹ́ sí àkàrà lẹ́ẹ̀mẹ̀ àkàrà ewu bọ́ọ̀ lè ṣe fẹ́ sí Ekoko food court Ekoko food court ọmọ àtà.
pè yìí ẹnì kò ní dá ká pè yìí ó yẹ kó ṣe máa mọ̀. Àti ìyẹ̀wò wa ìgbàgbọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Barrister Báyọ̀ Lawal káàbọ̀ sí àríwá. Calm down. Àwíṣe tí gbogbo ilẹ̀ ń ṣógbó kí bàbá máa bọ̀. Bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùrúbọn. Bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùrúbọn kí wọ́n máa bọ̀ wá. Ibikíbi tí bàbá Ifáyẹmí Ẹlẹ́bùrúbọn bá wà lè máa ṣe ń bọ̀ kí Àràbá ilẹ̀ Ìbàdàn máa bọ̀. Alágbà ilẹ̀ Ìbàdàn máa bọ̀. Alágbà Àjàṣẹ́ kí wọ́n máa bọ̀. Liberty Stadium nílẹ̀ Ìbàdàn la wà yìí. Ètò World Egungun Festival ọdún egungun lágbàáyé ó ti bẹ̀rẹ̀ báyìí. Àwọn ṣe lọ́wọ́ We are so blessed. We are so àwọn happy. bàbá wa tí wọ́n wúre fún wa àwọn ni wọ́n ń bọ̀ wá. Bí bàbá Ẹlẹ́bùrúbọn ṣe pọ̀ ó náà ní Alágbà àti ilẹ̀ Ìbàdàn àwọn náà wọ́n tẹ̀lé wọn. Ẹ ṣe wọ́n ní bàbá. Eriwo ya, eriwo
fa ìṣòro ọ̀pẹ ẹ̀lẹ́ o. Orúkọ Yorùbá ní orúkọ Olódùmarè Àgọ̀tún ọ̀gẹ́gẹ́ ọba tí gbélé ayé gún, ọba lánàá, ọba lónìí, ọba tàlàmọ́kà, abánisí tó sọ̀rọ̀ níwájú ẹni. Gbogbo wa ìgbé tá a gbé ìpọ̀ tá a pọ̀, ikú ò ní rẹ́wa lọ́kàn lọ bí iṣu. Àṣẹ kò ní ga ẹni ọwọ́ àwàdà. Àwíṣẹ. Báńkì lọ tá à ń bọ̀ ká ní jáde léwu lọ́wọ́. Àwíṣẹ. A jèrè láyé, a bèrè ìjẹ̀kọ́. Àṣẹ. Ọdún tí a wá ṣe lónìí kò ní jẹ́ òpin, kò ní jẹ́ àṣẹ mọ́. Àṣẹ. Torí pé eégún ní ilé ayé fún ilé ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò kún. Àṣẹ. Àwọn ará ọ̀run, ìyá, bàbá, gbogbo wa ní òde ọ̀run, wọ́n fọwọ́ tì wá. Àṣẹ o. Gbogbo bí àgbésíwájú yóò ṣeé ṣe. Nígbà tí Ifá sọ yí pé odó abojú kúkú, oṣù múrèrè níyì, ẹ̀rẹ̀ẹ́rẹ́ bí léjẹ̀gẹ́, ọdún jọ bí èsì lọmọ kẹyìn wọn, ọlọ́dún wá kọdún rẹ̀ ò pé, àkànnàmọ̀gbò oko kì í kọdún jẹ àrìmọ́wò, èmi ò ní kọdún jẹ, ọdún òní lè pa mí jẹ, àkànnàmọ̀gbò oko kì í kọdún jẹ àrìmọ́wò, ìwọ ò ní kọdún jẹ, èmi ò ní kọdún jẹ, ọdún òní lè pa wá jẹ, àkànnàmọ̀gbò oko kì í kọdún jẹ àrìmọ́wò. Gbogbo tí à ń dáwọ́lé látọdún yìí títí tẹ̀mí ire ni ó máa já sí. Ìdùnnú àtayọ̀ tá a fi lé wa sí ayọ̀ lágbàdàgbà. Agídí àwọn oníyan kángbọ̀n kánú oko. Ògo òrìrẹ̀ lọ́fàyà balẹ̀ kúrúkú. Àìrà tó gbójú ní ìgbàrúkù tewétewé. Adáhùn mi là ń gbé àjogún bí gbogbo ń lépa rẹ̀ kiri. Ikú kẹ́ ẹ mọ́ lè fà wá mọ́. Kùsàkùsà lajáde gbàgbé mọ́. Àrùn ká ẹ má lè gbà wá mọ́. Kùsàkùsà lajáde gbàgbé mọ́. Ìdí gbogbo ká ẹ má lè gbà wá mọ́. Kùsàkùsà lajáde gbàgbé mọ́. Àtòfò àtàrùn kó máa gbénú ìgbẹ́wò wá títowó tó mọ kó yálé kó ké sí gbogbo wa. Èyí tí mo wí lónìí kí a rọ̀ mọ́. Ọ̀sẹ̀ ló ní kó ṣẹ, oṣù ló ní kó mọ́ sùnà. Awíyáre kè wí tiẹ̀ kó mọ̀ sẹ́. Àṣẹ òrìṣà lẹ́nu mi o, àṣẹ òrìṣà lẹ́nu mi. Èyí mo bá wí o ní rúmọlẹ̀ ọgbà yóò gbọ́ o, àṣẹ òrìṣà lẹ́nu mi. Sọdún yà á sẹ̀ mí o, ọ̀dẹ̀ wa òròjú, ọ̀dẹ̀ wa òròjú o. Bí mo dúró, bí mo wúre. Ilé wa ọ̀sà ìgbà o, bí mo bẹ̀rẹ̀ bí mo wúre. Ilé wa ọ̀sà ìgbà. Vice President Ijo Deparako, Vice President Nigeria Embassy, ably represented by
wọlé. a retí eégún Ajígbowó láti Badagry nígbà tí àwọn eégún Ṣakí lápapọ̀ ní àwọn ti ṣiṣẹ́ tí wọ́n tán. Àwọn eégún Ajígbowó láti Badagry. Readiness to monetize the Egungun Festival from next edition. The Governor Seyi Makinde, represented by his deputy, Barrister Adebayo Lawal, said these are in the 2025 Egungun Festival Grand Finale, second edition, held at Obafemi Awolowo Stadium, Okeado, Ibadan. Governor Makinde stated that the government will develop plans to generate revenue from the festival, focusing on packaging and promoting the event. So, Egun láti ìlú Kọ̀dúnwò, Òòrè. Eégún Ajé parapọ̀ all the way from Benin Republic. Merci beaucoup. The governor of the face of that state, Barrister Rahim Adebayo. Excellency, Ìmẹ̀sílẹ̀ àwọn náà ni wọ́n bọ̀ báyìí. Eégún àrò mẹ́ta. wọ́n yẹ kí wọ́n gba àǹfààní wọ̀nyí. Báyọ̀ pé eégún náà. Ìdá lọ lórí igi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ kan. Lórí igi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ kan. Eégún ti mú. Wàlá ìmọ̀ máa dẹ́kun ní ìwò. Ọjọ́ aláìní ká ṣe ọjọ́ wà lè lẹ́yìn yóò dò wọ́n ọjọ́lẹ̀ ọ̀rẹ́ ṣe máa bá àtàrí sí ọwọ́ rẹ̀ wò. Eégún wọ̀ rẹ̀ o. Màá dẹ́rù kí ní ìwò. Lórí igi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ kan. Màá bẹ̀rẹ̀. And with this, we go on with other aspects of the. Ọjọ́ kí wọ́n fi kọ́ ìwé sí bẹ́ẹ̀. Ẹ ṣe. Ọjọ́ ìlú Ìbàdàn wọ̀ ọ́ká. Eégún kan ní láti ìlú Ọ̀yọ́. And while he's coming on board now, the Honorable Commissioner in charge of Culture and Tourism, Osun State, the indefatigable Honorable Fafa, is being expected to please join us in delivering the goodwill message. Once again, Your Excellencies, Your Eminences, we sincerely appreciate your presence. Thank you for your patience. God bless you. Akí aṣojú gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ State. Commissioner fún àṣà àti ìrìnàjò afẹ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun kí àwọn náà kí wọ́n bá wa ní gbólóhùn fún ti ọdún àwọn egúngún eléyìí tá à ń ṣe lónìí yìí. Excellencies, distinguished ladies and gentlemen, here we have His Honor Honorable Joaquin Fafa, the Commissioner in charge of Culture and Tourism, all the way from Osun State. Over to you, sir. Ẹjọ́, ó fẹ́ sọ fún wọn, èyí yẹ wá ná, èyí yẹ wá ná.
Ó ti ẹ̀dùn mọ́ wa. Ó ti ẹ̀dùn mọ́ wa. Làálà. Àbí olùmọ̀ wa. Ṣé ẹ̀rí pé a ní àṣà, a sì ní ìṣe? Ọmọ ìyá alágbo. Ẹkúṣẹ́ o. Wà inú mi dùn àti mo ní bí mo gbé àti tó orí tútù àtòrí bíbẹ jọ òyìnbí. Ọ̀rẹ́ mi kan sọ pé ẹjọ́ bá kó eléwu lọ́jọ́ ọ̀gá wọn lọ ya ìpáàlẹ́. Bí o sọ pé ìpáàlẹ́ lọ̀rẹ́ mi o. Bọ̀ kì í ṣe ẹran rírọ̀. Gbogbo ẹ̀jẹ̀ wa lè ní. Ọlọ́run tó fún wa ní èyí á fún wa láti ẹ̀ka tó promote àìlọ. Àwọn èèyàn wá ń wo eégún láti oríṣiríṣi kan. Ó yẹ pé àwọn ọ̀bà kan wà àwọn ọ̀bà ìjẹ́ wọ́n tó gbé eégún wa wọ́n tún lọ gbé ta. Àwọn bá gbé eégún ta kí ni ká ṣe fún wọn? Ká fún ọ lẹ́gbẹ̀ẹ́ àbí kí ni? Àgbà ilé ìdán gbé lọ. Á tún wá tó ṣe. Àwọn àwọn ìgbà kó ṣe kí ni kó dáadáa kó ṣe é wò. Ìbálòpọ̀ tó bá ti kéré. A máa ń sáfò ní láti lọ wéégún ni. Àwọn ọmọ àwọn ọmọ tó ti wéégún sẹ́yìn. Ẹ jọ ẹ jẹ́ ká máa wò ó. Bí Ìbàdàn náà wà, bàtà àgbélé máa wà. Olólùkọ́ wọn ti sẹ́kí àpá ẹ̀ kí ló máa dé náà. Wọ́n á ti sẹ́kí àpé pọ̀ nílé ìjà ẹ̀bẹ̀ bọ̀. Ẹ jọ ẹ jẹ́ ká múra sí àṣà wa. Elédùmarè yóò wà lẹ́yìn wa o. Gbogbo àwọn bàbá wa tó ṣe fájú wa lọ́ ń bójútó ẹ̀mí yóò kó bàbá wa lẹ́nu kú gan. Bàbá Àlàbí gbogbo ẹ̀mí yóò kó gbogbo nǹkan tá à ń ṣe yìí. Àwọn náà rí ìwé fi ẹ̀yìn á lè fi lẹ́fẹ̀ẹ́ yìí kò ní pánú yóò máa lọ gòkè sínú mo kí gbogbo Ọ̀yọ́ state. Lórí bẹ́ẹ̀ pé gómìnà nífẹ̀ẹ́ sí ni ó lè má rí bẹ́ẹ̀. Mo kí orúkọ ọ̀rọ̀ Ṣèyí Mákindé. Ẹgbẹ́ àmójútó àṣà o. Bẹ́ẹ̀ ṣe ń kí Ṣèyí Mákindé. Mo kí gómìnà tèmi náà. The dancing governor. Ṣèmi gómìnà tó bá ń jó yóò láìkí àṣà. Ìmọ̀lẹ̀ the dancing governor and the performing governor. Nítorí èmi pé ó kí gbogbo wa o. Àṣeyí ṣàmọ́dún ṣẹ̀ṣàmọ́dún ẹ̀mí. Ó tó lọ tó pọ̀ ní Ọ̀ṣun náà á ti challenge yín. Ẹ máa sọ pé a ní ṣe bí ọ̀rọ̀ láàrin. Àwọn wà á sọ fún mi pé Ọ̀ṣun lè téńté òwe. Ẹ ṣeun. That just one aspect is being focused upon by this Egungun cultural display. It's in the area of display simplicity. We have not seriously looked into the revenue generation aspect, which I'm employing my brother commissioner next time around to package something that will generate a little revenue for our masquerade, so that apart from the support that you will be giving from time to time, they will know that the revenue that is to be generated will spread across the participants. And we believe sincerely that in years ahead, this program will continue to expand the scope of our culture with a view to driving revenue generation for our state and for Nigeria. Earlier in his welcome address, the State Commissioner for Culture and Tourism re-emphasized that the state government was planning to make Egungun Festival adopted by UNESCO. Speaking with newsmen, one of the High Chief of Ibadan land, Lekan Balogun, commended Oyo State government for preserving the culture. Culture and religion, they are the same and they are parallel. They are both from God Almighty. Culture and is an umbrella under which you have your language, mother tongue, food, music, dresses, names and philosophy. All those who make trouble, those zealots, they are making money from the troubles. Don't quarrel. Let me tell you, the former leader of the Palestinian Liberation Organization, PLO, the late Sir Yasser Arafat, he was a Muslim. His wife was from the same village with Jesus Christ. His wife was a Christian. It's only in Africa that people die over religion. Other places, practice your faith, leave me to mine. The event celebrated the cultural significance of the Egungun Festival, featuring masquerades from various states and countries.
rí tí mo rí yín lénìí orin tó wá sí mi lọ́kàn ni pé ènìyàn lásọ mi ènìyàn lásọ mi bí n bá bojú wẹ̀yìn bí mo rẹ́ni mi ènìyàn lásọ mi. Wàsíù Wàsíù ọmọ ìyá alágbo wẹ̀yìn rẹ wò wẹ̀yìn rẹ wò bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò. Ìdí ni wípé gbogbo àwọn tó wà bíi pátápátá kò sẹ́nì kankan tá a fún lówó tí wọ́n fi ìfẹ́ wá. Ó bẹ̀rẹ̀ látòrí Nigerian Union of Pensioners led by my good ẹ̀gbọ́n comrade Olúṣẹ́gun Àbátàn àtàgọ́ méje làwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ń dé ibi. Táwa máa sọ pé àbò ẹ̀kàn lásán ni o, MPHA lásán ni o, Abitos lásán ni o, Nigerian Union of Tailors lásán ni o, Professional Hunters lásán ni o, àti àwọn ẹgbẹ́ mọ̀mọ́ mi ẹgbẹ́ alágbo Ọ̀yọ́ State àbí àwọn aláṣọ òfì lóde wọ́n pọ̀ lọ báyẹn tí gbogbo wọn dá sọ wípé àní àwọn fẹ́ fi èní wọ́n fẹ́ fi pọ́n wa lé. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Tí n bá ní kí n máa sọ̀rọ̀ láàárọ̀ títí ilé ó fi sú mi á tún máa gbàgbé àwọn tó yẹ kí n dúpẹ́, àwọn tó wá ṣùgbọ́n mi ní kọ̀kọ̀, àwọn èjìká tí ò jẹ́ kẹ́ wò yẹ̀ lọ́kùnrin lóbìnrin mo mọ̀ lóore o, ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin bàbá tí ò tún wá jẹ́ kójú tì mí ní èní ẹ rí pé láàárọ̀ ojú sánmọ̀ dúdú. Wọ́n dẹ̀ sọ fún mi wípé kí n fọkàn balẹ̀. Mo dúpẹ́ bẹ́ẹ̀ dojú tì mí torí àwọn kan ti dúró wípé orí àárí bí. Èmi wá máa kọ wípé ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀yin tẹ̀sẹ̀gbẹ́ yín jàtìjàtì ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀rẹ́gùn wa bí ẹ̀yin tẹ̀sẹ̀gùn yín jàtìjàtì ẹ̀rẹ́gùn wa bí. Ẹ ṣe so gbogbo ẹ rí wípé Ọlọ́run wá mọ̀ àwọn alálẹ̀ wá mọ̀ fún wa lọ́jọ́. Mo fi ń dá yín lójú pé ẹ gbádùn òní dọ́ba. Mo kí àwọn èèyàn wa láti ìpínlẹ̀ Èkó, mo kí àwọn èèyàn wa láti ìpínlẹ̀ Ògùn, mo kí àwọn èèyàn wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun, mo kí àwọn èèyàn wa láti ìpínlẹ̀ Oǹdó àti Èkìtì. Ní pàtàkì jùlọ mo wá kí àwọn èèyàn wa láti Republic of Benin. Ẹ mà ṣe gan-an, mo mọ̀ lóore. Mo wá kí gbogbo àwọn egúngún àní Yorùbá ló láṣà, Yorùbá ló níṣe. Mo mọ̀ wípé gbogbo àwọn tí ń bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé báwo la ṣe wá wo egúngún Ìbàdàn níbàdàn tí wọ́n ní yìnbọn tí wọ́n ní sàdá, ẹ rí i pé afẹ́fẹ́ àlàáfíà ló ń fẹ́ sí wa. Lẹ́ẹ̀kan sí i mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Mo wá ní pàtàkì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Barrister Báyọ̀. Ọwọ́ ọmọdé ò tó, bàbá ò tó, ọwọ́ ọmọdé wọn ò tó rí pẹ́pẹ́ o. Tàgbàlagbà lé wọ́n kéèké, àwọn tó kọ̀ bá ilẹ̀ ká o, àwọn tó bá ilẹ̀ kẹ́ àwọn ráwọ̀ o. Ẹ̀yin náà lọ lọ páàkì, ẹ̀yin náà lọ páàkì sílẹ̀ ṣáà. Ẹ̀yin náà.